A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àbújá dá ìbò tí ó gbé Sínátọ̀ Elisha Àbò nù bí ó ṣe kéde Amos Yohana gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò sínétọ̀ tó ń ṣaṣojú Àríwá Adamawa láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Nínú ìpẹ̀jọ́ tí Yohana pè sí ilé-ẹjọ́ Tribunal tó fìkàlẹ̀ sí ìlú Yola ni ó ti tako ìkéde Àbò gẹ́gẹ́ bí olúborí láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ó ṣe àríyànjiyàn wípé Àbò kò gba ọ̀pọ̀lọpọ̀ ojúlówó ìbò tí wọ́n dì. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìwà màgòmágó ni ó wáyé, lára rẹ̀ ni fífagilé ìbò ní ibùdó ìdìbò, ìforúkọsílẹ̀ màdàrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìgbẹ́jọ́ tí ó wáyé lánàá ọjọ́ Ajé ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí í ṣe ilé-ẹjọ́ tó kẹ́yìn fún ìdájọ́ lórí awuyewuye èsì ìdìbò sínétọ̀ ni adájọ́ ti fagilé ìbò Àbò bí ó ti kéde Yohana gẹ́gẹ́ bí olúborí. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè àwọn akọ̀ròyìn ní ilé rẹ̀ tí ó wà ní Àbújá, Àbò dá ẹ̀bi ìgbẹ́jọ́ ọ̀hún lu ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio. Ó ní Akpabio lọ́wọ́ nínú ìdájọ́ tí ó wáyé takò ó. Ó ní Akpabio ti kọ orúkọ àwọn sínétọ̀ 4 mìíràn fún ìyọnípò ní ilé-ẹjọ́. Àbò ní ẹni tí ó ṣeé fọkàn tẹ̀ ni ó sọ fún òun wípé òun pẹ̀lú àwọn 4 mìíràn ni wọn yóò yọ nípò nítorí àwọn takò ó nígbà tí ó fẹ́ di ààrẹ ilé-ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá. Ó ní òun kò ní dárúkọ gbogbo wọn ṣùgbọ́n ẹni tí ó kàn ní Sínátọ̀ Orji Uzor Kalu. Ó ní kò sí bí akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú PDP ṣe fẹ́ borí òun nítorí ìlúmọ̀ọ́ká ni òun sì fi ẹgbẹ̀rún 11 la akẹgbẹ́ rẹ̀ níbi ìdìbò. Ó ní èyí kìí ṣe ìjọba tiwantiwa tí ààrẹ ń jà fún, ààrẹ sì gbọ́dọ̀ múra láti dáàbò bò ó. Àbò wá rọ àwọn alátìlẹyìn kí wọ́n ṣe sùúrù nítorí òun padà bọ̀ wá gba ipò ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn awakọ̀ tún ti ké gbàjarè lórí ipò tí afárá ẹlẹ́ẹ̀kẹta ìpínlẹ̀ Èkó wà báyìí bí wọ́n ṣe ń ké sí ìjọba láti tètè wá ṣe àtúnṣe afárá tí ó lu jára láti òkè odò ìpínlẹ̀ Èkó sí erékùṣù Èkó. Afárá yìí bẹ̀rẹ̀ láti Òwòrìṣòkí kanlẹ̀ gbọ̀ngbọ̀n sí Adéníjì Àdèlé ní erékùṣù Èkó. Oríṣiríṣi àtúnṣe ni ó ti wáyé lẹ́yìn tí wọ́n kọ́ ọ ní ọdún 1990. Ọjọ́ 2 oṣù kẹrin ọdún yìí ni àtúnṣe wáyé kẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ní abẹ́ ìṣàkóso ìjọba àpapọ̀ ní ojúnà yìí wà, síbẹ̀ àwọn ni wọ́n ń ṣe àtúnṣe rẹ̀ látàrí lílọ bíbọ̀ ọkọ̀ àti ewu tí ó mú dání. Pẹ̀lú gbogbo ìgbìyànjú yìí, ìròyìn jábọ̀ wípé kòtò kéékèèké tí ń kóra jọ lórí rẹ̀ ní agbègbè Ọbalẹ́ndé sí Adékúnlé. Bákan náà ni ojúnà afárá láti Èbúté Mẹ́ta. Èyí sì ti ń fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tí ó mú kí owó ọkọ̀ gbówó lórí ní àwọn agbègbè yìí. Lára àwọn awakọ̀ akérò tí orúkọ rẹ̀ ń jẹ́ Lawal Adégbénró kọ̀rọ̀ ojú sí bí àwọn kòtò kéékèèké wọ̀nyí ṣe ń ba ọkọ̀ jẹ́. Ó ní súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ ń mú kí àwọn máa ná ànádànù lórí epo. Ìdí nìyí tí wọ́n fi owó kún owó ọkọ̀. Awakọ̀ kejì tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ náà kérora lórí ipò ojúnà yìí. Ó ní ìjọba náà mọ̀ sí i nítorí gbogbo ìgbà ni wọ́n fi ń pariwo rẹ̀ lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Labour Party farakí fún ìjọba àpapọ̀ látàrí bí ó ṣe fi ààyè gba ọ̀wọ́ngógó oúnjẹ àti àwọn ohun èlò mìíràn débi wípé ó wọ 26.72% nínú oṣù kẹsàn-án. Ààrẹ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kò ro tómú pẹ̀lú ìkọlù yìí bí National Bureau of Statistics (NBS) ṣe nàka sí ọ̀wọ́ngógó oúnjẹ inú agolo fún tọmọdé tàgbà, èrè oko, búrẹ́dì, ẹja, èso, mílíìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ohun tí ó ṣe okùnfà àbájáde èsì ọ̀wọ́ngógó inflation. Nígbà tí akọ̀ròyìn kàn sí iléeṣẹ́ ààrẹ, wọ́n kọ̀ láti fèsì, kàkà bẹ́ẹ̀ wọ́n darí wọn sí ọ̀dọ̀ mínísítà owó
Finance Minister Wálé Ẹdùn tí ó wà ní ilẹ̀ Morocco lọ́wọ́ báyìí fún ìpàdé Ilé Ìfowópamọ́ Àgbáyé. Nínú àtẹ̀jáde tí ó wáyé ní ọjọ́ ayẹyẹ oúnjẹ lágbàáyé, ẹgbẹ́ òṣèlú Labour Party ṣe àpèjúwe owó oúnjẹ àti ohun èlò mìíràn tó gbówó lórí gẹ́gẹ́ bí àṣẹ láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party Peter Obi náà ṣe kọ̀rọ̀ ojú sí bí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ná gbogbo owó tó ń wọlé fún wọn sórí oúnjẹ láì lè jẹ àjẹyó. Ẹgbẹ́ òṣèlú PDP sọ wípé ẹ̀kọ́ ṣojú mímu wípé Ààrẹ Tinubu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ kò ṣetán fún ìṣèjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ó wáyé lánàá, Federal Executive Council (FEC) ni wọ́n ti gbèrò owó tí iye rẹ̀ lé ní tírílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n náírà (26.01 trillion naira) fún ìṣúná owó fún ọdún 2024 bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀ sí ilé ìgbìmọ̀. Ìjọba ní àwọn ń ṣiṣẹ́ láti rí i wípé wọ́n bójútó ìṣúná owó bẹ̀rẹ̀ láti oṣù Kínní títí di oṣù Kejìlá, kí wọ́n sì rí i dájú wípé wọ́n tètè bu ọwọ́ lu ìṣúná owó ọdún tí ó ń bọ̀ kí ó tó di ìparí ọdún yìí. Mínísítà fún Ìṣúná Àtíkù Bàgúdù ni ó ṣe àfihàn yìí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu darí ní ibi kọ́lọ́fín ilé ìgbìmọ̀ ààfin ilé ààrẹ ìlú Àbújá nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pẹ̀lú àwọn mínísítà tó kù lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ni ó yànnàná ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ìṣúná. Ó sọ iye epo rọ̀bì, pàṣípààrọ̀ owó, ìpèsè epo, gbèsè sísan àti ọ̀wọ́n gógó. Bàgúdù ní wọ́n ṣe àgbékalẹ̀ yìí pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ó ti ń wáyé bẹ̀rẹ̀ láti oṣù Kẹfà láti lè ṣe àmójútó ọrọ̀ ajé, pàápàá jùlọ lórí ìrànwọ́ epo, bí àwọn ṣe tẹnumọ́ wípé kò sí ìrànwọ́ epo mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga kẹta ìpínlẹ̀ Kano tí adájọ́ Ese Amobeda darí ti fi Muhammad Bako Sambo tí í ṣe ògbóǹtarìgì olówó egbògi olóró sí ẹ̀wọ̀n ọdún 10 látàrí wípé ó bá wọn lọ́wọ́ nínú gbígbé egbògi olóró cannabis sativa. Sambo wà lára àwọn 7 tí àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA fi ẹkùn ti ìpínlẹ̀ Kano fi ọwọ́ ṣìkún òfin mú nínú oṣù Kẹwàá tí wọ́n sì pè lẹ́jọ́. Ìfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí agbẹnusọ àjọ NDLEA, Sadiq Mohammed Maigatari fi ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn lánàá ní ìpínlẹ̀ Kano. Maigatari ṣàlàyé wípé àjọ yìí kò rẹ̀wẹ̀sì nínú gbígbógun ti ìwà tí ó ní í ṣe pẹ̀lú egbògi olóró ní ìpínlẹ̀. Èyí sì túmọ̀ sí wípé kí gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú òwò yìí jáwọ́, nítorí ìpínlẹ̀ Kano kò ní fi àyè gba irúfẹ́ bẹ́ẹ̀. Sambo tí ó kúndùn nínú ká máa fi egbògi olóró ránṣẹ́ láti ìpínlẹ̀ Ondo àti àwọn ẹkùn gúúsù mìíràn lọ sí ẹkùn àríwá ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ 11 oṣù Kọkànlá ọdún 2020. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday tó jáde lónìí. Kò jọ bí ẹni pé ogun yóò sinmi ní kíákíá láàrin gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ Lucky Ayédatiwa bí ìjà òṣèlú ṣe ń tẹ̀síwájú láàrin àwọn méjèèjì àti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ lórí ẹ̀sùn ìṣowó-kúmọkùmọ tí wọ́n fi kan igbákejì gómìnà. Láti oṣù 5 sẹ́yìn ni rúkèrúdò ti bẹ̀rẹ̀. Àkọ́kọ́ ni àìlera gómìnà tí ó mú un lọ fún ìrìnàjò ìlera olóṣù 3 ní orílẹ̀-èdè Jámánì kí ó tó padà dé ní ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún yìí. Ẹ̀ẹ̀kejì ni ìpèníjà Ayédatiwa tí àwọn àjọ arónilágbára fún àwọn obìnrin tí wọ́n ní kí ó ṣàlàyé wípé ṣé lóòótọ́ ni ó na ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì láàrin oṣù 4. Ẹlẹ́ẹ̀kẹta ni awuyewuye lórí bí Akérédolú ṣe kọ̀ láti padà sí ilé ìjọba lẹ́yìn tí ó padà dé, pàápàá jùlọ ẹ̀sùn láti ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party (PDP) àti All Progressive Congress (APC) bí wọ́n ṣe ṣe ẹ̀sùn wípé kí ni ìdí tí Akérédolú ṣe kọ̀ láti padà sí ọ́fíìsì rẹ̀ lẹ́yìn oṣù 3 ní ìrìnàjò. Bákan náà ni PDP kọ̀rọ̀ ojú sí bí ó ṣe pe ìpàdé sí ilé rẹ̀ ní Ìbàdàn
yálà níbi tí wọ́n ti yàn án sípò. Títí di àkókò yìí ni gómìnà ìpínlẹ̀ Ondo kò tíì yọjú sí ìpínlẹ̀ Ondo. Èyí tẹ̀lé àhesọ tó ń wáyé wípé Akérédolú sáré padà sí ìpínlẹ̀ Ondo láti wá gbé ìgbésẹ̀ ìyọninípò lẹ́yìn tí dókítà rẹ̀ ti kì í nílọ̀. Ẹgbẹ́ yìí fi ẹ̀sùn kàn án wípé ó sáré ṣe àtúnṣe ilé rẹ̀ tí ó wà ní Ìbàdàn kí ó bàa lè rí ààyè gba àlejò fún ìpàdé ìgbìmọ̀ ìpínlẹ̀. Ìbéèrè tí wọ́n wá ń béèrè ni wípé ṣé Akérédolú fẹ́ sọ Ìbàdàn di olú ìlú Ondo ni? Ǹjẹ́ kò wá mú ọpọlọ dání bí ó bá ṣe wípé ó ṣì ń mójútó àìlera rẹ̀ ní orílẹ̀-èdè Jámánì? Kí ni ìdí tí ó fi kéde wípé òun ti padà dé nígbà tí kò tíì dé ní tòótọ́? Nínú àtẹ̀jáde, ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti kọ wípé àwọn fẹ́ kí Akérédolú padà wá parí sáà rẹ̀, ṣùgbọ́n bí ó bá rí i wípé agbára òun kò gbé e, kí ó tètè tẹkọ̀ létí lọ ilẹ̀ Jámánì kí ó má fi òwú bo àwọn lójú ní ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC fèsì ránṣẹ́ sí PDP bí wọ́n ṣe àpèjúwe àtẹ̀jáde PDP gẹ́gẹ́ bí èyí tí wọn kò fẹ́ kí gómìnà padà láti ìrìnàjò ìlera. Agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC Alex Kalejaye sọ wípé gbogbo ìgbà ni gómìnà ń dáhùn lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ láti ìgbà tí ó ti padà dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday tó jáde lónìí. Ìpòrúru ọkàn ti bẹ́ sílẹ̀ ní agbègbè Umuezhiala, ìjọba ìbílẹ̀ Ehime Mbano ní ìpínlẹ̀ Imo lórí bí àwọn agbébọn ṣe pa igbákejì gíwá iléèwé gbogbonìṣe ìjọba àpapọ̀ Federal Polytechnic Unwana bí ẹni pa ẹran. Innocent Obi ni a gbọ́ wípé àwọn agbébọn tí wọ́n fi àjọ ajìjàǹgbara ilẹ̀ Biafra bójú pa. Olóògbé yìí tí gbogbo ará abúlé mọ̀ sí Onyemaechi ni a gbọ́ wípé ó ti fi ìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ológun kí ó tó darapọ̀ mọ́ iléèwé gbogbonìṣe Unwana. Wọ́n ní kò pẹ́ tí Obi padà dé láti ibi ìsìnkú ẹbí rẹ̀ kan tí í ṣe òṣìṣẹ́ ológun tí wọ́n pa lẹ́yìn tí wọ́n jí i gbé. Láàárín aago 10 alẹ́ ni àwọn jàǹdùkú tí wọ́n tó 6 ṣe ìkọlù sí ilé rẹ̀ pẹ̀lú aṣọ ológun àti ọlọ́pàá lọ́rùn. Bí wọ́n ṣe já wọ ilé rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣá a ní àdá àti àáké. Igbe rẹ̀ ta sí etí àwọn ará àdúgbò, ṣùgbọ́n ìró ìbọn kò fún àwọn ará ìlú ní àǹfààní àti súnmọ́ ọn. Èyí ló fún àwọn wọ̀nyí ní ààyè láti gbé e sálọ. Ọjọ́ kejì tí í ṣe ọjọ́ àbámẹ́ta ni wọ́n bẹ̀rẹ̀ wíwá rẹ̀. Ọjọ́ kẹta tí í ṣe ọjọ́ àìkú ni wọ́n tó rí òkú rẹ̀ níbi tí ó ń bàjẹ́ sí láàrin Ehime Mbano àti Ahịazụ Mbaise. Wọ́n ní wọ́n pa á kọjá dídámọ̀. Èyí ti wá fa ìpòrúru ọkàn fún àwọn ará ìlú, pàápàá jùlọ tí kò tíì pẹ́ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní agbègbè níbi tí wọ́n ti pa àwọn ẹ̀ṣọ́ aláàbò 5. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Henry Okoye ní àwọn kò tíì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.